Nnkan Ìtìjú Gbaa níbo ọjọ́ Sátidé yìí o, ẹgbẹ́ Labour ló sọ bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú Labour ti ní àwọn kinní kan wà tó ti ní lójú ju olè jíjà lọ. Irú ẹ̀ gan ni ìbò tí Nàìjíríà dì ní ọjọ́ Sátidé tó kọjá lọ yìí. Ìbò tí gbogbo ayé rí tí wọ́n fi àwọn ọmọ Nàìjíríà ṣe yẹ̀yẹ́ tí wọ́n sì ń sọ pé ìwà ìbàjẹ́ àti màgòmágó kò ní fi orílẹ̀-èdè náà sílẹ̀ láéláé. Ẹni tó fi ìkanra sọ àwọn ọ̀rọ̀ yìí ni adarí ètò gbogbo fún ìdìbò ààrẹ yìí nínú ẹgbẹ́ Labour, olóyè Akin Ọ̀ṣúntòkun. Nínú ọ̀rọ̀ tí olùdarí náà sọ lọ́jọ́ àìkú Sunday yìí ló ti sọ bẹ́ẹ̀. Ìyẹn níbi tó ti ń bẹ àjọ tó ń ṣètò ìdìbò INEC pé kí wọ́n má dá wàhálà sílẹ̀ ní Nàìjíríà, kí wọ́n ṣe ẹ̀tọ́ lórí èsì ìdìbò gbogbo kó má di ohun tí wọn yóò fi ọwọ́ ara wọn sọná sí orílẹ̀-èdè yìí nígbà tí wọ́n bá gbé ọmọ bàfọ́sùn. Ọ̀ṣúntòkun ní àwọn ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Imo àti àwọn ìpínlẹ̀ míì tí àwọn kan ti mọ̀ọ́mọ̀ rí pé àwọn ọmọ ẹgbẹ́ Labour táwọn kò dìbò àtàwọn tí wọ́n dìbò tí wọ́n kò kà jẹ́ ìwà tó fi gbogbo ètò náà hàn bíi ètò wúruwùru àti ètò tó kún fún màgòmágó. Ọ̀ṣúntòkun ní Ọlọ́run ti bá wa ṣe o, nítorí gbogbo àsọtẹ́lẹ̀ ọ̀tẹ̀ àti ìrìnà èké láti ọwọ́ àwọn ọ̀tá Nàìjíríà tí wọ́n ń lérí pé Nàìjíríà yóò gbiná, ogun yóò bẹ́ sílẹ̀ kí wọ́n tó dìbò yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n kí INEC má wàá fi ọwọ́ ara wọn dá nǹkan rú, kí wọ́n má fi ọwọ́ ara wọn dá wàhálà sílẹ̀, kí wọ́n ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ti fẹ́. Ọkùnrin náà ní àwọn kò lè ṣe kí àwọn má dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà gbogbo, àwọn tí wọ́n ṣe ètò náà lọ́nà àlàáfíà, tí wọ́n dìbò wọn wọ́rọ́, tí wọn kò sì jẹ́ kí ìgbodò dàrú níbì kankan. Ọ̀ṣúntòkun ní kò sóhun tí àgbẹ̀ ń ṣe lóko tó ń dòrú àfi èyí tó bá fẹ́ ju iṣu ẹgbẹ́ rẹ̀ wà. Ó ní kò sí ohun tó yẹ kí INEC máa ṣe tí èsì ìdìbò fi wá di tìkọ̀dọ́in báyìí. Ohun tó yẹ kó jẹ́ bí wọ́n bá ti parí ìdìbò níbì kan ló ti yẹ kí wọ́n máa rí èsì rẹ̀, ìyẹn tó bá jẹ́ wọ́n fẹ́ tẹ̀lé ìlérí tí wọ́n ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ọkùnrin yìí ní kò sẹ́ni tí kò mọ ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá ti o, àti pé tí a bá ń pẹ́ lórí mi eṣinkeṣin ní bá ní níbẹ̀. Bí INEC kò bá tètè gbé èsì ìdìbò yìí jáde lẹ́kùnrẹ́rẹ́, ó ti mú ìfura dání o. Àwọn lókù tí wọn yóò sì fi hàn gbogbo àwọn ọmọ Nàìjíríà pé ọwọ́ àwọn mọ́, àwọn ò ní kọ̀lọ̀kọ́lọ̀ kan. Ọ̀ṣúntòkun ní àwọn ọmọ Nàìjíríà ti sọ̀rọ̀, wọ́n ti fi ìkéde ohun tí wọ́n fẹ́ hàn nínú ìdìbò wọn, wọ́n sì ti ṣàlàyé ẹni tí àwọn fẹ́. Kò wá yẹ kí àwọn èèyàn tí wọ́n ń ṣètò náà máa lọ irọ́ lórí, kí wọ́n sì tibi tí wọ́n ti ń dá ètò náà dúró tọwọ́ bọ̀ kó di ohun tí àwọn tó dìbò kò ní mọ ìbò wọn mọ́ nígbà tí wọ́n bá ti lọ ojú gbogbo nǹkan pọ̀. Ó ní ẹgbẹ́ Labour ń pe INEC báyìí o pé kí wọ́n jókòó jẹ́, kí wọ́n sì fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé, kí wọ́n ka ìbò tí àwọn èèyàn dì, èsì ìdìbò náà nìkan ni kí wọ́n sì gbé jáde.